Ṣeun tó ń fìbọn Onike jalè nídìí ìrókò ti há o. Ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ní tolóhun. Ó pẹ́ tí ọ̀dọ́kùnrin ẹni ọdún 22 kan ti ń fi ìbọn Onike jalè lágbègbè ìdí ìrókò nípínlẹ̀ Ògùn. Táwọn èèyàn kò sì mọ̀ pé ayédèrú ìbọn ló fi ń ṣẹ̀rù bà wọ́n. Ṣùgbọ́n ìwà ọ̀daràn náà ti sọ dèrò àhámọ́ báyìí nígbà tọ́wọ́ pálábá rẹ̀ ségi. Ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò so-safe nípínlẹ̀ Ògùn, kọ́mándà Sọjí Gonzalo ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 10 oṣù kẹsàn-án tá a wà yìí. Gonzalo ní nǹkan bíi aago 2:30 kọjá ìṣẹ́jú díẹ̀ lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ òun tí wọ́n wà lágbègbè ìjọba ìbílẹ̀ Ìpókíà bá afurasí ọ̀daràn yìí lọ́jọ́ Friday tó ṣáájú. Wọ́n níṣe ni Ṣeun tó ń gbé agboolé olórógbó lágbègbè àṣekò ìbátẹ́fún níjọba ìbílẹ̀ kan náà múra bí èrò tó fẹ́ gun ọ̀kadà. Ó dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ó sì dá ọlọ́kadà kan dúró. Bámidélé Mujib lórúkọ tìyẹn ń jẹ́. Ó ní kó gbé òun láti òpópónà Afẹ́ríkú ní ìdí ìrókò tó dúró sí lọ sí òpópónà Bálànà lọ́nà Bébè, ọ̀nà tí wọ́n ń tọ̀ jáde sí orílẹ̀-èdè olómìnira Benin. Ṣé awọfẹ́lẹ́ bonú kò jẹ́ kárí kun àṣebi? Bí wọ́n ṣe ń lọ lọ́nà bẹ́ẹ̀ ni Ṣeun ń darí ọlọ́kadà pé kó yà sọ́nà míì. Tí wọ́n bá ti rìn síwájú díẹ̀ á tún ní kó yà síbì kan, láì mọ̀ pé níṣe ni Jagunlabi ń dọ́gbọ́n yọ ìbọn tó fi sábẹ́ aṣọ. Lójijì ló ní kí ọlọ́kadà náà dúró. Bí yẹn sì ṣe dúró níṣe láfúrásì yìí fa ìbọn yọ sí i. Ó ní kó mú èyí tó bá fẹ́ nínú kó fi ọ̀kadà ẹ̀ sílẹ̀ kó tètè máa sá lọ àbí kóun yìnbọn pa á. Bí èyí ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́, Ṣeun kò mọ̀ páwọn ẹ̀ṣọ́ so-safe tí wọ́n ń pàtiróòlù kiri agbègbè náà ti wà lọ́ọ̀kan tí wọ́n ṣàkíyèsí ohun tó ń ṣẹlẹ̀. Kíá ni wọ́n sì ti kàn án lára ni wọ́n bá mú un pẹ̀lú ìbọn ọwọ́ ẹ̀. Ìgbà tí wọ́n yẹ ìbọn náà wò láṣìírí tú pé ìbọn ìṣeré ọmọdé ìbọn Onike ló fi ń jalè kiri. Nígbà tí wọ́n sì wọ́ dé ọ́fíìsì àwọn so-safe, afurasí náà jẹ́wọ́ pé lóòótọ́ lòun fẹ́ já ọ̀kadà náà gbà àti pé ó ti pẹ́ tóun ti ń fìbọn Onike ọ̀hún jalè lágbègbè náà. Ó níṣe lòun máa ń ta àwọn ẹrù olè náà ní gbàǹjo tóun sì ń fowó ẹ̀ jẹun. Gonzalo láwọn ti fa òun àti ọ̀kadà tó fẹ́ jí àti ọlọ́kadà náà lé àwọn ọlọ́pàá ẹ̀ka iléeṣẹ́ ìdí ìrókò lọ́wọ́ kí wọ́n lè túbọ̀ ṣèwádìí kí wọ́n sì gbé ìgbésẹ̀ òfin lórí ẹ̀. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn ńlá Aláròyé online.